ewúro làgbà igi o. Ewúro làgbà igi o. Ewúro làgbà igi o. Igi gbogbo ẹ ṣèbà fẹ́ ewúro. Ewúro làgbà igi o. Ọ̀sọ́lọ̀ máa ní bàbá 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 o. Ẹni gbogbo ẹ ṣèbà fọ́ ọ̀sọ́lọ̀. Ọ̀sọ́lọ̀ máa ní bàbá o. Ọba tó bí aró o. Mo lémi ò porí ọba. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Arọ́ba fíò, arọ́ba fíò lọ́ba pa ọba dákun mọ́ pa mí ọba gbà mí láàní. Royal Majesty o. Ọba Kẹ̀bírù Kọ́láwọlé Àlàní Adélájà. Àgbẹ̀bíàká ni mò ń pè wọ́n. Àìnágbẹ́tọ́ ìlú Fẹ́mi lóye o. Adéọlá ẹlẹ́kẹ̀ẹ́ta lórúkọ làápọ̀ Màládé. Ọ̀sọ́lọ̀ ti sọ̀lọ̀ lórúkọ làápẹ̀ ìjòyè. Lórúkọ náà pẹ̀ràn bàbá títì ẹ tó bí ọlọ́mọ. Ọ̀sọ́lọ̀ Àgbẹ̀bíàká lórúkọ náà pẹ̀ràn bàbá títì ẹ. Ọmọ onígbèsàmọ̀lẹ́ o. Ọmọ ìnágbẹ́tọ́ ọmọ Olúsí Adéọlá o. Ìlú Fẹ́mi lóye ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́. Ọmọ Tìjání Àgbẹ̀bíàká. Mo pé ilé ló bá wà kó wò dé, ẹ̀yìnkùlé ló bá wà kó wò dẹ̀dẹ̀. Ọmọ Mọ́rádéhùn bàbá ṣe yàrá ló bá wà kó wò kankan lé ọmọ ní perí bàbá. Ọ̀sọ́lọ̀ ọmọ èṣù léwu èṣù pàtì ọjà ọwọ́ kù bàbá ńlá bàbá ẹni tí ó bá nà nílé bàbá tó bí ọlọ́mọ. Akẹ́sẹ́ o ọmọ àgbẹ̀bí òmùwẹ̀ ọmọ àgbẹ̀bí ayé nìyí o. Ẹ̀yin ló máa gbẹ̀bí ọ̀run. Bàbá yín gbẹ̀bí ilé tọ́wọ́ lọ lè gbẹ̀bí àgùntàn. Wọ́n gbẹ̀bí ilé tọ́wọ́ lọ lè gbẹ̀bí òde. Wọn kì í gbowó ọkọ̀ lọ́wọ́ Oṣù. Wọ́n yẹ gbowó ọkọ̀ lọ́wọ́ Àkẹsàn. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ Oṣù tàbí tó gbowó ọkọ̀ lọ́wọ́ Àkẹsàn onítọ̀hún akọ́tàpàtẹ̀já gbọ̀run lọ ni. Àkẹsàn lérí ọmọ àgbẹ̀bí òmùwẹ̀. Oníkòyí tún nìyí. Ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀. Èmi mọ̀ kò yá abọ́ níyàn kọ́yán. Mo mọ̀ kò yí abálágbègbàgbọ̀n. Mo mọ̀ kò yí kólékólé. Kótó kólé di olè kólé bàbá ẹ lọ. Ìkòyí ogún burú. Ẹ̀sọ́ òdélé pé ogún burú. Ẹ̀sọ́ òpèrà wọn lórúkọ. Ó nípa kọ̀kọ́. Wọlé kò kẹ́kọ̀ọ́ àná wákàrí fọ́fọ́gùn kógún ọmọ lọ. Ẹ̀sọ́ kò yá jídágẹ́ ẹ̀dùn àkàlà. Ọ̀sọ́lọ̀ ọmọ Tìjání Àgbẹ̀bíàká ni mo pè wọ́n. Ọmọ Mọ́rádé wọn ọdún 16 lórí àléfà bàbá rẹ̀. Àjẹgbọ́ àjẹtọ́ àjẹwọ̀. Ṣé bó ni mo fi gbàdúrà fọ́ba aládé pé sọdún yìí ẹ̀ṣẹ̀ mi lágbára Ọlọ́run ọba. Ọdọọdún ni pèrègùn máa sọ tútù wálé ayé. Àgbẹ̀bíàká o. Àlàní Adélájà ni mò ń perí o. Ọba sọ̀lọ̀ ti sọ̀lọ̀. Ọmọ Mọ́rádéhùn ọmọ Tìjání Àgbẹ̀bíàká ni mò ń pè ń. Kábíyèsí bẹ́ẹ̀ bá ń gbọ́ tí mò ń poríkì àwọn bàbá ẹ̀yìn. Ọmọ yín ló rán mi wá o. Honorable Ozen Ọlájídé. Ó pé kí n bá òun kí bàbá òun kí kìyín ní méje mẹ́jọ bẹ́ẹ̀ tí pakọ ni. Ó lè sọdún yìí ó ṣe tẹ̀mí lágbára Ọlọ́run.